kí la rí gbá lẹ́nu. Ó ní ọkọ rẹ̀ ń kọ́. Ó ti lọ síbi iṣẹ́. Ọlọ́bí kó wà ló ṣe é sí mi yìí, ara mi ò yá ni. Tí mo bá tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí, ẹ máa ní mo bàjẹ́ wọn kọ́ mi. Ẹ ṣáà rí pé tí etí yín bá di, ó yẹ kó jẹ́ kójú yín máa rí iná. Mi ò bójú yín fẹ́ because ojú lẹ fi rìn dé bíbá. Ẹ rí pé mo make up pé mo wà in next as in mo ń jáde lọ ni. Mi ò gbádùn ni, níbo ló lọ sí kò sí ilé ni. Mo mọ̀ náà, mo ti mọ̀ náà pé owó lẹ wá tọrọ. Mo pé tẹ bá ti ké sí òṣì lẹ́sẹ̀, tẹ́ ń bọ̀ bíbẹ̀ mo mọ̀ pé owó lẹ wá tọrọ. Ẹ dúró náà ẹ̀yin yóò ṣe ìyàkọ̀ ìyá yín. Wọ́n tẹ̀ ṣe kí n mind the business yín. Ẹ wá ẹ jẹ́ kí n sọ fún yín o. Ẹ ti bí ọkọ mi, ó dẹ̀ ti fẹ́ èmi. So ẹ fi mí lọ́rùn sílẹ̀ jẹ́ kí n enjoy ọkọ mi. Mo fún yín o. Ẹ ti bí ọkọ mi, ó dẹ̀ ti fẹ́ èmi. So ẹ fi mí lọ́rùn sílẹ̀ jẹ́ kí n enjoy ọkọ mi. Ṣé ti gbọ́? Irú ìyàkọ̀ òṣìwò lẹ́yìn náà. Ẹ jẹ́ kí n bí ilé rẹ̀ question kan. Ọjọ́ wo lẹ rí mọ́mí mi tó wá tọrọ owó ń bí báyìí? No. Bẹ́ẹ̀ni ẹ máa kó àkísà lẹ́kísẹ́ bí àwọn ìyá alátẹ máa wá tọrọ owó ń bí báyìí. Wọ́n fi ṣe yín ni àbẹ́yìn lẹ fi ṣe ra yín. Àwọn yóò ṣì. Ọkọ mi, ẹ pẹ̀lẹ́, ara mi ò yá ni o. Mo bá ní wíkèjì ẹ wálé, pé báyà ò lè mú mi lọ sọ́mi sítú. Tèmi, báwo ni mọ́mí ṣe jẹ́ ṣe gan-an? Ìyá tó bí ọkọ mi. Ló wá ń treat wọn báyìí. But she's not my mom. Hey, but she's not your mom. But she's your husband's mom. Okay. Point of correction. Ìyá mi kọ́kọ́ mi náà bí mo ní ìyá mi náà. Do you know ṣé tó bá yá bó pẹ́ bóyá àwọn náà máa padà wá ní iṣu wọn báyìí? Mo máa dàgbà, mo máa slate máa fi kú ni. Èmi ò lè dàgbà kí wọ́n rí kí n look riff-raff bí tiwọn báyìí. Ṣé ẹ̀rí bó ṣe dẹ̀tí ni? She's too dirty and too stinky. Kò dáa o, but mi blame ẹ, ọ̀rẹ́ mi ni mo blame. Ó ti ọ̀rẹ́ mi mo blame. Mọ́mí, ẹ jẹ́ ká wọlé, ẹ jẹ́ ká lọ. Ilé ìwé lẹ fẹ́ wọ̀. Ọba ọkọ mi mo dẹ̀ máa ń respect ẹ má jẹ́ kí n rí yín fi lẹ́nu. Ẹ jọ. Ẹ má ṣe o. Mọ́mí ẹ má jẹ́, wọ́n ní a máa tẹ́, ó ti yé, ẹ jẹ́ ká lọ, ẹ má wọlé, ẹ má wọlé. Ẹ jọ ẹ pàṣẹ fún jẹ́ iṣẹ́ ni pé mo ń jáde lọ ni. Ẹ má kó wà, ẹ má wọlé jà lọ. Mọ́mí mo kọ́jú mo fẹ́ tilẹ̀kùn lé ọkọ mi àbí kẹfẹ́ fò lè jà wá ni. Ẹ má wọlé, mọ́mí ẹ jalè. Ó dàbọ̀. But mọ́mí, Tèmi, it's Ẹ ti unfair. bí ó ti fẹ́ mi náà jẹ́ kí n It's jẹ́ unfair, ọkọ mi. Bí ọkọ mi ló dẹ̀ ti fẹ́ mi jẹ́ kí n bá lọ ọkọ mi ya kó sì lọ. Nonsense. Máa fẹ́ sí òṣìṣẹ́ Snape o, ara lè fi alẹ́s àwọn onírànṣẹ́. Kí n pẹ̀rẹ́ mi jọ, máa fòṣì tí wọ́n dá mi dúró náà. Ọ̀rẹ́, bá kí ni ilẹ̀ pa tó fọ́n lọ́ọ̀ fọ́n mi náà. Ó lọ́wọ́ kan tó wọ́n bẹ̀rẹ̀ sọ tó wà very very important. Ṣorí ọ̀rẹ́, iye kálábà àwọn ojú mẹ́ta náà lọ. Ó ti yé, a ní tó ra wá rìn ká máa tó ra wá bá sọ̀rọ̀. Ṣé kò sí? Kò sí. Ṣorí tí ọ̀rẹ́ méjì bá wà, tí wọ́n bá rẹ̀ ní wọlé, tí wọ́n rẹ̀ ní jáde, wọn ò bára wọn sọ tọ̀rọ̀. Ṣùgbọ́n tọ̀rẹ́ méjì bá wà, tí wọ́n bá rẹ̀ ní wọlé, tẹ́ pé ojú wọn kòrò jáde, òótọ́ wọn ní bára wọn sọ̀rọ̀. Sórí mi fẹ́ dá sí issue tó bá jọmọ́ family, ṣùgbọ́n bó ṣe jẹ́ sí mi lè máa wọ ẹ̀ràn kí family ẹ̀ kó collapse. Mi ò kì í dá sí ọ̀rọ̀ family issue, but bí a ti jọ jẹ́ síra wa mi lè máa wọ kí family ẹ̀ kó collapse. Sórí ní ìjẹta mo lọ sílé ẹ̀, kó ṣe pé mo ń fẹjọ́ ìyàwó ẹ̀ sùn ẹ̀ o. Ó yé mi sọ̀rọ̀ náà. Mo lọ sí ilé ẹ̀ láti lọ check ẹ̀ because fóònù mi kú, gbogbo fóònù méjì ló ti kú. So mo try láti reach ẹ but mi ò rí reach. So mo fẹ́ bẹ́ẹ̀ nílé pé ká tẹ̀jọ́ stroll jáde, you know, as usual. On getting to your house like this, God. Kí ló ṣẹlẹ̀? O kàn fún mi suspense náà, sọ nǹkan tó ṣẹlẹ̀ straight náà. Mo bá mọ́ mi ẹ̀. Ọ̀nà tí mo bá mọ́ mi ẹ̀. Àti ìyàwó ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Torí ìdúwẹ̀ bí mo ṣe rí tí ìyàwó mi ṣe ń bá mọ́ mi ẹ̀ sọ̀rọ̀, òun irritate mi. But kò ń ṣe ìyàwó mi, Adu being she's my wife. Mo lè bẹ́ orí ẹ̀ lánàá níjẹta yẹn. Omi pé tí wọ́n ń tà láti sọ fún mi pé mọ̀mọ́ ẹ̀ ń rùn. Ìyá ẹ̀ tó bá rí bí ẹ ṣe ń gbọ́ tó mọ̀mọ́ ẹ̀ sì gígan nípa. Wọ́n á gbé ìyá dúdú ya yìí tó bá rí bó ṣe ń treat ìyá yìí kò make sense rárá. Àti bí akẹ́kọ̀ọ́ tiẹ̀ mọ̀ wọ́n rí àti bí ìwèrè ló ṣe ń ṣe ìyá ẹ̀. ìyẹn Tèmi náà. Tèmi. Kò ṣe pé mo fi àjọ ìyàwó ẹ̀ sọ ẹ̀ but mi lè allow kí family ẹ̀ collapse. Kí ni ẹ̀ it's uncomfort. Má wọrí, ibi tó sọ̀rọ̀ dé. Ó ti èmi jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn Tèmi náà. Mi ní kó lọ lé kó lọ bẹ́ẹ̀ lórí kó bá jà o. Ó ti yé. Kò sí wàhálà, má wọrí.
màmá ilẹ̀ tí wọ́n ṣe níbà. ọkọ rẹ ni mo béèrè. ẹ má bínú mọ́ mi ọkọ mi ò sí ara mi. ẹ pàdé ẹ̀ máa ń sìn. ó ti pa aago rẹ̀ ó lòun wà nílé. ó ń parọ́ fún yín ni ẹ lórí ọmọ ṣẹ́ ó ń parọ́ fún yín ni ẹ wá máa lẹ má jẹ́ kọ́kọ́ mi bá yín bíbá. àwọn ọ̀rẹ́ mi wá mi bọ̀ ẹ má jẹ́ kó bá yín ẹjọ́ tó ẹ pé mọ̀ sí mi nísìn mo lè jẹ́ kó bọ̀bọ̀ ẹyin ó bẹ́ẹ̀ ṣe dẹ̀ mo ti pè é mi ò bẹ́ẹ̀ fáṣọ láti ní jùs alápá mi ò sí nílé máa bẹ́ẹ̀ wá máa bọ̀. kí ló ṣẹlẹ̀? Mami. bí a kò bá ti yẹ. mi ò gbádùn ni. ṣé mami náà ló ń bá sọ̀rọ̀ báyìí tó ń pariwo mọ́ báyẹn? ṣé màmá ẹ̀ ò sọ bẹ́ẹ̀ pé mo ní kó má débi báyìí mọ́. kí ìyá mi má débi báyìí mọ́ lẹ́nu tiẹ̀. kí ìyá tó wá tó bá yẹn wá jẹ́ nínú ilé every time owó ṣé aláàárẹ̀ mi dẹ̀ ní ṣé síkírà mi dẹ̀ ní ìjọ òní mọ́mí mi wá béèrè owó mi bá. orí aláìsí pé mami ló ń bá sọ̀rọ̀ báyẹn. màmá ẹ̀ ni kò ń ṣe màmá tèmi náà. màmá tó bí mi lọ́mọ. ó respect màmí parọ́bù tú àlè. jọ ń torí Ọlọ́run tí wọn ò bá bí èmi sáyé báwo ni wọ́n ṣe lè rí èmi fẹ́ ìyá tó tọ́jú èmi dàgbà lẹ́yìn náà àgbàlódé yìí ṣé wọ́n náà dàgbà kó bímọ o. my dear you know I love you yes bí ẹ jẹ́ kí ni àṣẹ gbàgbà. mami ẹ má ṣẹlẹ̀ ẹ má lọ sókè mọ́ bọ̀. kọ́ ọ̀ ní wọ́n wọlé ṣe mo sọ fún ọkọ náà wọ́n ní má bá ìjà o. bá mi jà kí ló fẹ́ ṣe. ẹ wọlé. kí ló wọ̀ ṣé ẹ má fọwọ́ kọ́ mi kù. kí ni ẹ máa wọlé lọ àbí ọgbẹ́ yìí ṣe ìyá tó kọ́ nípa ọ̀la tó máa kú olórí kó wọlé wàá fọwọ́ mú ọ̀kan nínú èmi àbí yẹ. Yes. And I will do just that. Ma lónìí kò ní di ọ̀la wàá wọnú ilé yẹn wàá kó ẹrù ẹ àtẹ̀yí tó túwo àtẹ̀yí tó kéré. ìfẹ́ mi mo mọ̀ pé ò lè try rẹ̀ ó wò mí ni tí mo bá possible o máa rẹ́ni tó bẹ́tẹ̀. èmi náà bá di ìwọ owó èmi náà máa rẹ́ni tó bẹ́ẹ̀. bí ọwọ́ sọ tẹ́ pé mo kàn máa ń respect ṣé o tiẹ̀ fi chewing gum lẹ́mi lójú mi tí mo fẹ́ idiot bí rẹ̀ yìí ẹ̀ nà á pò mo fáyì mi màá dẹ̀ lọ bá àwọn tó mo fà in fact mi tẹ̀lé mi tí mo lọ wá pa mi ló máa pa mi. kí ni. ìdẹ̀mí fi mi ṣeré mo fẹ́ fún ẹ ní kúrò ní ṣé ẹ fún mi ṣé bí nǹkan tí yẹ fẹ́ yìí. ṣọgbọ́n mú ìpínlẹ̀ ìdílé ẹ̀nà mi náà. èṣù ni ẹ o èṣù ni ẹ o. Jìbọ́lá ọ̀bàdí ọlọ́run kò sí o. Akẹ́jì. táì ẹ wá ní láìfi rẹ o ó mọ̀ pé ọmọọṣẹ́ lóko mi irú nọ́ọ̀sẹ̀sì wo lè yun. ọ̀gá sínà ìfẹ́ wà lá o. wàhálà lórí èmi lọ́rùn ju. sẹ́wọ̀n ni mò ń bá. Ògbómọ̀ṣọ́ ti wá iná lógun o iná lógun ọmọ ìjàlú ni mí o. mo sáwàdà ní ọlọ́wọ́ ṣàánú. tẹ́ ẹ̀jà dúró náà bí kíní ìṣe ń lo ọ̀fẹ́ yí amọ́ o. kí tún ni. àríṣẹ́ṣe sáàrí sáwùrẹ́ kún kíní báyìí. ọ̀gá sínà ṣé ẹ̀yin ọmọ pé mẹ́kò tó bá ṣàwúre mọ́tò ní ọ̀padà pa. bàbá ọkọ mi ẹ kú iṣẹ́ bàbá ọkọ mi. ẹ fẹ́ gbéṣẹ́ fún ẹ tún kúnlẹ̀. ẹ dákun ẹ kú omi ẹjẹ mọ́tò wọlé o. ara mọ́tò tẹ̀lé gbẹ́bí kó mọ̀ lọ sí àwọn gbogbo ara bọ̀. ṣé ẹ̀mú mímọ́ ni ìyá tó bí ìyàwó ẹ̀gbọ́n yín mọ́mì tó bí. ní kìnní ó tẹ́ ẹ̀ máa ń pe kúnlé fún wa ń gbà táwa kékeré. gbogbo olúwo lóye ó dùn mọ́ mi lẹ́nu ìbàlówó ìbàrà. ìbàrà fún aláǹgá sanwó-olù ẹ̀jẹ̀ bàbá adìmọ́lù. dìde ìjà jíjẹ bíi tí kò wá nù. ẹ sá lọ ẹsọ náà. ẹ wo kò wá sí gàrí jẹ̀bú yín bíbá. àlàbí ò tí bá. ọgbọ́dọ̀ ìdábà wọ́n lọ. títún ní ká jókòó Ẹ jẹ́ á ọ̀rọ̀ jókòó, sí ẹ ní jẹ́ á báwo gbà jókòó. kí ló ṣẹlẹ̀ gangan. ìgbà tẹ̀sí ní ká jókòó. kí ló ṣẹlẹ̀ gangan. ó tún ṣẹlẹ̀ ọ̀sìn báwo mo ṣe fẹ́ put it together ọ̀sìn mọ́mì wá sọ́dọ̀ wa mọ́mì wá bú mi pé mi ní home training. àwọn tó ṣẹlẹ̀ lọ. ọ̀gá bí sì kọ́ ẹ̀. ẹ jókòó bíbí. ọ̀gá sínú ṣọ́ọ̀ṣì o. ẹ kò ní kẹ́ ẹ pé brọ́dà yẹn máa ẹ má wọ. àní ẹ wá jókòó náà. family massa máa sọ̀tẹ̀ house. mo mọ̀ ẹ wá jókòó náà. ọ̀gá bí sì kọ́ ẹ̀. má jẹ́ kí n jókòó Ọ̀gá bẹ́ẹ̀ sínú kí n yóò kúnlẹ̀ sí. báyìí. ẹ ẹ jẹ́ kí n kúnlẹ̀ máa ń yí. ọ̀gá sínú. ìyàwó ẹ̀gbọ́n mi tí mo máa ń sọ. ìyàwó ẹ̀gbọ́n mi tí mo máa ń sọ. àwọn ni. ìyàwó ẹ̀gbọ́n yín. wọ́n wà láti wá dé báyìí o. mo sì ní kẹ́ má pé angẹ́lì tó wà ní ọjọ́ ìní Ìwọ náà wà. àlọ́ òní. àti bàbá yóò. àwọn ẹnu. ẹ kú jọ àní lẹ́ta. ẹ jókòó. ẹ jókòó.
ilé yín ẹ̀yin lẹ fẹ́ wá ibi kí lẹ ló ṣẹlẹ̀. Bàbá ọkọ mi àti bí mo ṣe ń sọ fún yín lọ lẹ́ẹ̀kan mọ́mí wá sílé ọ̀dọ̀ wa. Mọ́mí yín. No, your mom and grandma. Gòkè. Wọ́n sílé ọ̀dọ̀ wa. So ọjọ́ yẹn àwọn ọmọ ẹwé going out. Ẹ máa sọ Yorùbá. Wọ́n bọ̀rẹ̀ mi sọ̀rọ̀ lórí fún pé mo ti ń bà sí mo ń rush. Mọ́mí dẹ̀ wá. Mo ní ṣe mi ìrìn àwọn ní pé mi ní home training. Wọ́n ní kò tí ì lé táwọn náà bá lè kọ́ mi. Ìyàwó wa gbé ìbò tó bá wọn wá pẹ̀lú. Àti wọ́n ní mi ní ẹ̀kọ́ ilé pé àwọn family mi ò train mi kí tó wá sọ́dọ̀ dájú tó rí. Mo dẹ̀ ní home trainer as bẹ́ẹ̀ ṣe rí mi as a good girl. So wọ́n á sọ fún mọ́mí pé kán try láti kọ́ mi ní home training yẹn. Bí dájú tóbi ṣe jáde nìyẹn dájú tóbi kò gbá mi lórí. Ẹ ti tó ọ̀gá nígbà. Ọ̀rọ̀ yọmọ ní ń ta mí. Ẹni pé ìyá wa. Mi ò kí ń ṣe ìyá máa. Amílẹ̀dì mọ́mí tóbi lórúkọ mi. Mọ́mí Tóbi ẹni talẹ́ lọ́gbà yín létí wọn. Dájú tóbi ẹ̀gbọ́n. Nígbà tó fẹ́ gba yín létí kò ní bí sílẹ̀gàmù nínú ilé tó lè là mọ́ yín lórí. Òun náà mi ti ẹ̀fẹ́ pamọ́kọ̀mọ́kọ̀ bó daṣọ ẹ̀ ní ó daṣọ ẹ̀ ní o. O ní soríire. Ó ṣòfò dànù. Kò ní yẹ ọ́. Ṣé gbóná àjọ tó ti kó nílé ọkọ ẹ̀mí ló gan mọ́ wá kí yín lé? Ṣé bá yẹ pé ẹ̀gbọ́n ọgbà Mr. Tóbi gan wọ́n kàn ga ni? Wọn ò gbégboro. Kárí wọ́n gbégboro bíi tèmi ni. Ọ̀gá sí náà. Yéèdì fẹsẹ̀ báyé rẹ jẹ́. Èmi tí ń retí ọjọ́ ọ̀rọ̀ ìmọ̀kọ́rọ̀ wáyé lónìí. Ẹni máa bá mi sunkún lọ níbi ni. Àjọ máa sunkún ni. Kémi lẹ́gbọ̀n tó máa kí n máa ṣe sí ẹ̀mẹ́kò. Ẹ má jẹ́ ń tàn yín arábìnrin ẹ sọ obìnrin rere o. Olórí ibú obìnrin yẹn. Ó jẹnu yín lọ sọ. Ọ̀tún yẹ̀yẹ́ ọ̀rẹ́ mi. Bá ṣe ròyìn rẹ̀ ni mo bá. Advice kan lèmi ó wà fún yín. Ẹ wo ṣọ́ọ̀bù mẹ́kọ̀ yìí. Ààfin onírun hàn tí ọmọ wá. Àfáwọn olórí ibú. Àti ìta náà tẹ́lẹ̀. Ìyàwó ẹ̀gbọ́n yín ni mí. Tẹ́ lóbi. Ìyàwó mọ́mí mi wà lábúrò wọn sí Nàìjíríà. Ìwà tẹ́wù iná ni òkè wọn lè mú yín lọ. Bẹ́ẹ̀ni. Obì gidi ò ní máa wù á báyìí. Obì ò lè mọ̀ wọ̀ báyìí Kọ́lá Àlùbáríkà. Ọ̀gá sí náà. Bẹ́ẹ̀ni. Ọ̀gá sí náà. Ọmọ ẹ̀kẹ́ níwà ni kò lẹ́wà. Ìwà wo ló ní kò ní wà náà? Yọ̀dà fún ọ yọ̀dà. Kí ló fẹ́ káwọ́ ó ṣe? Àbí? Tó fi wá bá wa níbi bíi. Ẹ̀yin sì ní fámílì èmi àti yín èsè fámílì. Sọ́tòrí ọ̀rọ̀ olórí burúkú yìí ló gbé mi kúrò ní táyà tí mò ń tú. Mo wò pé kájọ pín ní ẹkún tó fẹ́ sun ni. Ẹ máa da sun ni o. Ẹkún ìyàjọ sun ni. Ẹ̀yin lẹ nírú mi lábúrò. Èmi ò lè nírú yín lábúrò. Ẹ̀yin lẹ ń kó dáàdì Tóbi ní nǹkan tó ń ṣe àbí. Farabalẹ̀ ìráyè orí ibùdó jẹ́ níyàwó ńlé o. Bẹ́ẹ̀ni. Sórí kí lẹ́yìn kí n máa dún ọlọ́yún máa wà nílé. Ètè mi gan ní ìjà mo rí pé owó ọwọ́ mi ò tó nǹkan mọ́ mo lé. Bẹ́ẹ̀ni. Torí mo forí ibú lọ́dọ̀. Ilé wọn bọ́ra mi kó tó máa bọ́yàn. Mo sì rí pé ẹnì kan ṣe bá níyàwó nílé ẹni máa bú àdúró mi fún ìjà like me. Mo ń bọ̀. Náà ló jẹ́ kẹ́ róbìnrin tó fún ẹ̀bí mi fẹ́. Jẹ́ ìrànlọ́. Ẹ má nà mí, I'm a married woman, you beat me. Àwọn ayé rẹ̀ bá bàjẹ́ yìí. Àwọn bá sọ̀rọ̀ ìbú ọkọ ẹ̀. Àwọn ayé rẹ̀ bá bàjẹ́ yìí. Àwọn bá sọ̀rọ̀ ìbú ọkọ ẹ̀. Yàrá yẹ. Àwọn bá sọ̀rọ̀ ìbú ọkọ ẹ̀. Ojú mi di fọ́. Kí ni ẹni kí lédi wa ṣe mí báyìí? Ní kí ní rárá àdá òsì yìí? Mo wà wájú rẹ̀. Sórí bó ti wà yìí ó ti mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi. Wọ́n sì ní tí èèyàn bá ti mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi kò ń pẹ́ lórí ìkúnlẹ̀. Ó ṣe sùúrù ni. Torí kí solution lè wá náà ló jẹ́ kí n wá sí ibi lẹ́nu. Ìwọ ìyàwó ṣé irú nǹkan tó ṣe yẹn ṣó sì dáa? Òkè o mọ̀ pé ò dáa. Ṣé kí o máa bú ìyá ọkọ rẹ, ìyá ọkọ tó jẹ́ pé òun ló bí ọkọ ẹ tí wọ́n fi rí fẹ́? Ìwọ náà wo bó ṣe fáìn. Ṣebí tí ìyá yìí tí ò bá bí irú ọkọ yìí ṣé ìwà fẹ́rù èèyàn báyìí? Ó dẹ̀ ń tọ́jú ẹ̀ dáadáa. Ó wá ní ò fẹ́ rí mi ìyá ọkọ rẹ̀ látàn. Irú nǹkan yìí ò dáa náà. Ok, tó bá jẹ́ pé ìyá tiẹ̀ ni ìyá yìí. Ok, bóò ló ṣe máa ṣe? O mọ̀ pé inú kòkò dúdú báyìí ni ẹ̀kọ́ funfun ti jáde. Ẹ̀yin ọmọbìnrin ìsìn bí mo ṣe ń wojú rẹ̀ mínímíní yìí, kápẹ́rù ìwọ ló wà nírú ipò ìyá yìí, mo jẹ́rìí rẹ̀. O ní gba nonsense. O ní gba nonsense. Bó dẹ̀ ṣe wà yìí ìwọ náà ó bímọ ọkùnrin, ó bímọ obìnrin. Tápẹ́ ọkọ ọmọ ẹ àbí àwọn ọmọ ẹ ló ń ṣerú nǹkan báyìí sí ọba wà nírú ipò ìyá yìí. Báwo lo rò pé yóò ṣe rí? Ìyá tó jìyà tó jìṣẹ́ kó tó tọ́rú ọmọ báyìí wọ́n náà ó ṣe rí gún. Ok, bóò ló ṣe máa ṣé o rò pé lásán ni àwọn òbí ń tọ́jú ọmọ ni? So kókó wàrú ọwọ́ wà bọ́lẹ̀ o. Ṣé o gbọ́ nǹkan tí mò ń bọ́ sọ? Ìyá ẹ má bínú.
ẹ má bínú ẹ dákun ẹ ṣé bàbá ọkọ. ẹ má bínú ṣé rí àwọn ọmọ sí yìí bó ṣe máa ń ṣe nìyẹn àwọn àtọkàn mi àmà husbando kìnnìkan bọ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀yin ìyá báyìí tẹ́yìn pé ẹ̀yin ti jìyà wọ àwọn ṣe ẹ̀bẹ̀rẹ̀ tí wọ́n ní wà ní bínú ni màmá ìyàwó ọmọ ẹni náà ni ẹ fà mọ́ra ni o Josmart ọkọ ìyàwó wọn náà ò ní bínú ni ẹ ṣe gbọ́nsá ò ní bínú tó rí bó ṣe wá ó ti bímọ fún ẹ o sáà lè sọ pé ìwà tó lọ máa fẹ́ ẹlòmíì níta wàá fà mọ́ra ni ní bínú màmá ẹ fa ìyàwó ọmọ yín mọ́ra. èmi ò ní fa mọ́ra o kí n fa kí ni mọ́ra. ẹ ní sùúrù màámi ẹ ní sùúrù. kí n fa kí ni mọ́ra ń sọ fún mi pé mi rùn mò ń rùn ní wọ́n ṣe báyìí ń lẹ́mu sí èmi ní wọ́n ṣe báyìí ń fọ́ lẹ́mu èmi rùn. màmá àtàgbàbọ̀kọ̀ mi ṣé mò ń rùn ni. màmá ẹ̀rùn ó dẹ̀ tún repeat kí ló tó fọ́ bọ́ mu. sẹ́ẹ̀rì ṣé mo sọ fún yín. mo ní kàtà ní kàtà ń ṣe. kàrúwẹ̀. ẹ má bínú.